gbé ọ̀gá nítorí pé ẹ̀yin ni Olúwa, a sì yìn ọ́ lógo nítorí pé ìwọ ni ọba ìyè. Àwa ń gbàdúrà ní àṣálẹ́ òní pé kí ẹ̀yin Ọlọ́run fi òye ọ̀rọ̀ tí àṣálẹ́ òní fi yé àwọn olùgbọ́. Èyí ni àdúrà wa ní orúkọ Jésù Olúwa wa, àmín. A kí wa kú ìsinmi ní ọjọ́ Ẹtì, ọjọ́ Friday. A sì gbàdúrà pé tí Kristi kò bá tíì dé, a ó ní ìrírí ọ̀pọ̀ rẹ̀ lórí ilẹ̀ ayé. Àkọ́rí tí a ń wò lónìí ni mo pè ní àwọn wo ní ń bẹ ní ọ̀run àpáàdì gan-an. Who are in hell? Who are in hell? Àwọn wo ní ń bẹ ní ọ̀run àpáàdì gan-an. Àkọ́rí tí alẹ́ òní jáde sí wa bí ìbéèrè tí ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa máa dáhùn nínú ọkàn wa. Mo mọ̀ pé àwọn mìíràn wọn á ti máa dáhùn ẹ̀ nínú ọkàn wọn ní ọ̀nà kan tàbí òmíràn lè níwẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò gba Jésù ló ń bẹ ní ọ̀run àpáàdì. Nínú ẹ̀kọ́ tí àṣálẹ́ òní, a ó wo àwọn tí ń bẹ ní ọ̀run àpáàdì gan-an, irú àwọn ìsọ̀rí ènìyàn tí ń bẹ ní ọ̀run àpáàdì. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ìwàásù lórí ọ̀run àpáàdì ti ṣọ̀wọ́n ní ìran tí a wà yìí. Ìwàásù tó sì yẹ kí ó gba ilé kó gba oko kan ni, kí àwọn ènìyàn lè kọ́ láti máa bẹ̀rù àti láti sá wá sí ìtẹ́ oore ọ̀fẹ́ ní ọ̀dọ̀ ẹni tí ó ní ipá àti agbára láti gbàlà títí dé òpin. Bíbélì sọ wípé ó ní ké rárá, má ṣe dá sí, ó ní fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn wọ̀nyí hàn wọ́n. Ní àṣálẹ́ òní a fẹ́ wo ohun tí Bíbélì sọ lérèfé nípa ọ̀run àpáàdì àti irú ìsọ̀rí àwọn ènìyàn tí ń bẹ ní ibẹ̀. Ní àṣálẹ́ òní a fẹ́ wo bí ènìyàn ṣe lè sá àsálà fún ọ̀run àpáàdì tí kò fi ní dé ibẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn ohun tí a máa wò lónìí nìyẹn, àti àwọn nǹkan tí kò lè múni bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe rò ó sí. Torí ọ̀pọ̀lọpọ̀ rò wípé bóyá nípa ṣíṣe àwọn nǹkan làwọn fi lè bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì táwọn kò fi ní dé ibẹ̀. A tún máa wò lónìí. Gbogbo ohun tí a máa sọ lónìí láti inú ìwé mímọ́ ni. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Nínú àkọ́rí tí àṣálẹ́ òní, ibi tí a ti bẹ̀rẹ̀ òun ni ìwé Lúùkù orí 16, Luke chapter 16. Níbẹ̀ ni a ti yọ àkọ́rí tí tòní. Oríṣiríṣi ẹsẹ̀ Bíbélì ló sọ̀rọ̀ lórí ọ̀run àpáàdì, ṣùgbọ́n nínú ìwé Luke chapter 16 yìí ni a ti máa bẹ̀rẹ̀ lẹ́ àṣálẹ́ òní. Ìwé Lúùkù orí 16 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 19, Luke chapter 16 from verse 19 títí dé ẹsẹ̀ 21, Luke chapter 16 from verse 19 to 31. Ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ń wọ aṣọ elése àlùkò àti aṣọ àlà dáradára, a sì máa jẹ dídùn lójoojúmọ́. Alágbe kan sì wà tí a ń pè ní Lásárò tí wọ́n máa ń gbé wá kalẹ̀ lẹ́bàá ọ̀nà ilé rẹ̀ ó kún fún ojú. Òun a sì máa fẹ́ kí a fi ẹ̀ẹ́rún tí ó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. Àwọn ajá sì wá, wọn a sì fà ní ojú lá. Ẹsẹ̀ 22. Ó sì ṣe, alágbe kú, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí ọkàn àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú àsìsín. Ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè, ó ń bẹ nínú ìṣẹ́ oró. Ó sì rí Ábúráhámù ní òkèèrè àti Lásárò ní ọkàn àyà rẹ̀. Ó sì ké wípé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi, kí o sì rán Lásárò kí ó tẹ orí ìka rẹ̀ bọ omi, kí ó sì fi tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọ̀wọ́n iná yìí. Ṣùgbọ́n Ábúráhámù wípé, ọmọ, rántí pé ní ìgbà ayé rẹ ìwọ ti gba ohun rere tìrẹ, àti Lásárò ohun búburú, ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀, ìwọ sì ń joró. Àti pẹ̀lú gbogbo èyí, a gbé ọ̀gbun ńlá kan sí agbede méjì àwa àti ẹ̀yin, kí àwọn tí ń fẹ́ má ba lè ré kọjá láti ìhín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún ré kọjá tọ̀ wá wá. Ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́ bàbá, kí ìwọ kí ó rán ọ lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin 5, kí ó lè rò fún wọn kí àwọn kí ó má bàa wá síbi oró yìí pẹ̀lú. Ábúráhámù sì wí fún pé, wọ́n ní Mósè àti àwọn wòlíì, kí wọn kí ó gbọ́ tiwọn. Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́ Ábúráhámù bàbá, ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá ti inú òkú tọ̀ wọ́n lọ, wọn ó ronú pìwàdà. Ó sì wí fún pé bí wọn kò bá gbọ́ ti Mósè àti ti àwọn wòlíì, a kì yóò yí wọn ní ọkàn padà
bí ẹnìkan tilẹ̀ ti inú òkú dìde. Àwọn wo ní ń bẹ ní ọ̀run àpáàdì gan? Who are in hell? Nínú ìtàn tí a kà yìí, níbi tí a ti yọ àkọ́rí ti tòní, kì í ṣe òwe ni Jésù fi ń bá ni sọ̀rọ̀ níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn ti bi mí ní ìbéèrè wípé ìtàn Lásárù àti ọlọ́rọ̀ ṣé òwe ni Jésù fi ṣe ni àbí àkàwé? Àwọn kan ní ṣé àkàwé ni ó lò níbẹ̀ ni àbí ó pa òwe? Mo sọ fún ọ pé kò lo àkàwé, kò sì pa òwe, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni. Pé torí pé tí Jésù bá fẹ́ pa òwe, ó máa sọ pé nítorí ìjọba ọlọ́run dàbí nǹkan báyìí. Ó lè sọ pé ìjọba ọ̀run dàbí àwọn tí a jù sínú odò tí a fi kó ọ̀pọ̀lọpọ̀. Ó lè ní ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó rí wúrà iyebíye lórí ilẹ̀ tí ó sì lọ ta gbogbo ohun tó ní tó fi ra ilẹ̀ náà. Ó lè sọ pé ìjọba ọ̀run ó dàbí wóró irúgbìn mustadi tí a gbìn tó di igi ńlá tí ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ fi orí rẹ̀ ṣe ibùgbé. Bíbélì sọ fún wa pé ó fi ìjọba ọ̀run fi wé afúrúgbìn tó jáde lọ fúrúgbìn, ó ní ó sì ṣe bó ti ń fúrúgbìn. Ṣùgbọ́n níbí báyìí Jésù ò sọ̀rọ̀ nípa àfiwé pé bóyá ó fi ọ̀run àpáàdì fi wé ìṣẹ̀lẹ̀ kan tàbí bóyá ó fi pa òwe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni. Àwọn èrèdí tí a fi mọ̀ wípé kì í ṣe òwe torí Jésù kò sọ pé òwe ni, kò sì sọ pé àfiwé. Èkejì, Jésù sọ ìtàn yìí láti fi hàn pé ohun tó ṣẹlẹ̀ ni, torí pé ó dárúkọ Ábúráhámù, ó sì dárúkọ Mósè, ó dárúkọ àwọn wòlíì. Ẹ̀kẹta, ìṣẹ̀lẹ̀ yìí fi hàn wípé ó ṣẹlẹ̀ kí ó tó di pé ọmọ Ọlọ́run pàápàá sọ̀kalẹ̀ wá sínú ayé láti wá dóòlà ẹ̀mí àwọn ènìyàn. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn àdìtú kan wà nínú Bíbélì tó jẹ́ wípé ó ṣòro láti tú. Àwọn ìṣẹ̀lẹ̀ kan sì ń bẹ nínú ìwé mímọ́ tó jẹ́ pé ó ṣòro láti mọ àkókò àti ìgbà tó ṣẹlẹ̀. Fún àpẹẹrẹ, ìwé Jóòbù, fún àpẹẹrẹ ìwé Jóòbù. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ Bíbélì gbàgbọ́ wípé ìṣẹ̀lẹ̀ tá a kọ sínú ìwé Jóòbù ó ti ṣẹlẹ̀ kí wọ́n tó fún Mósè ní òfin Mósè 10 pé torí pé wọn kò sọ nǹkan kan nípa òfin Mósè nínú gbogbo ìtàn náà. Àwọn kan sọ pé bóyá ó ti ṣẹlẹ̀ ṣáájú ìgbà tí Ọlọ́run tó pe Abraham gan. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló gbàgbọ́ nínú àwọn onímọ̀ ìjìnlẹ̀ Bíbélì wípé ìtàn Jóòbù àti gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ ṣáájú òfin Mósè. Irú àwọn àdìtú kan tó farasin nínú Bíbélì nìyẹn tó yẹ pé ó ṣòro láti tú. Bẹ́ẹ̀ náà ni irú ìtàn tí a kà yìí kì í ṣe òwe, kò sì ń ṣe àkàwé, ohun tó ṣẹlẹ̀ ni. Èèyàn ò sì lè mọ àkókò tó ṣẹlẹ̀ pẹ̀lú ohun tí Kristi sọ, ó fi hàn gbangba pé ó ti ṣẹlẹ̀ kí Kristi tó wá sáyé fún ìràpadà ọkàn ènìyàn. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Who are in hell? Àwọn wo ní bẹ ní ọ̀run àpáàdì gan? Bàbá sọ nípa ọ̀run àpáàdì, àwọn wo gan ló ń bẹ níbẹ̀? Nínú ẹ̀kọ́ ti alẹ́ òní, a máa mọ ọdún àwọn ènìyàn tí ń bẹ níbẹ̀. Lábẹ́ àkọ́rí kí ni Bíbélì sọ nípa ọ̀run àpáàdì lérèfé? Láti inú ìtàn tí a kà yìí, a rí pé ó jẹ́ ibi tí a ti ń dáni lóró níbi ìṣẹ́ oró iná. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Nínú ìwé ibi tí a kà yìí ní ẹsẹ̀ 23, ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè, ó ń bẹ nínú ìṣẹ́ oró, ó sì rí Ábúráhámù ní òkèrè àti Lásárù ní òkun àyà rẹ̀. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. 24, ó sì ké wípé bàbá Ábúráhámù ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó tẹ orí ìka rẹ̀ bọ omi, kí ó sì fi tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọ̀wọ́n iná yìí. Bíbélì pè ní ìṣẹ́ oró, ó sì pè ní ọ̀wọ́n iná. Nǹkan kan tó gbọdọ̀ kọ́kọ́ mọ̀ nípa ọ̀run àpáàdì ni, kì í ṣe ibi tí wọ́n ti ń rẹ́rìn-ín. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Nǹkan kan tí ó gbọdọ̀ mọ̀ nípa ọ̀run àpáàdì gẹ́gẹ́ Bíbélì tún ṣe sọ ní àwọn ìwé mìíràn. Nínú ìwé Matthew orí 8 ẹsẹ̀ 12, Matthew chapter 8 verse 12, ìwé Matthew orí 8 ẹsẹ̀ 12, gbọ́ nǹkan tó sọ. Ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ ọba la ó sọ sínú òkùnkùn lóde, níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wà. Ibi tí a pè ní ẹkún àti ìpayín keke jẹ́ ọ̀run àpáàdì. So ohun tí Bíbélì pè, àwọn ohun tí Bíbélì sọ nípa rẹ̀ là ń wòye. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ó sọ pé a ó sọ àwọn kan sí ibi kan
nínú òkùnkùn bírímù níbi tí ẹkún àti ìpayín keke yóò wà. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Tó bá tún wo ìwé Matthew chapter 3 verse 12, ìwé Matthew orí kẹta ẹsẹ̀ 12, Bíbélì tún sọ nǹkan kan nípa ibi ọ̀run àpáàdì ti ṣe rí. 3 verse 12, ó ní ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò sì gbá ilẹ̀ ìpakà rẹ̀ mọ́tótó, yóò sì kó àlìkámọ̀ rẹ̀ sínú abà, ṣùgbọ́n ìyàngbò ni yóò fi iná àjò òkú sun. A pe ọ̀run àpáàdì ní iná àjò òkú, ìyẹn pé iná rẹ̀ kì í kú láéláyé. Máa fiyèsí o. A pè ní ibi ẹkún àti ìpayín keke gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Matthew chapter 8 verse 12. A pè ní ibi iná àjò òkú. Ó ti yẹ bẹ́ẹ̀ yẹn. Tó bá tún wo ìwé Matthew chapter 25 verse 41, ìwé Matthew chapter 25 verse 41, 25 verse 41. Gbọ́n tó sọ, nígbà náà ni yóò wí fún àwọn tí ọwọ́ òsì pé ẹ lọ kó lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún sí inú iná àìnípẹ̀kun tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti fún àwọn áńgẹ́lì rẹ̀. A tún pe ọ̀run àpáàdì ní iná àìnípẹ̀kun. Tán bá pe nǹkan ní iná àìnípẹ̀kun, ó ní ìtumọ̀ méjì. Àkọ́kọ́, kò ní òpin. Èkejì, kò ní pé ọdún báyìí ni yóò fi máa jó dà. Gbólóhùn yẹn àìnípẹ̀kun ìtumọ̀ méjì ni. Ó túmọ̀ sí pé iná yẹn kò ní gbèdéke pé ibi tó parí sí ní àkọ́kọ́ nìyẹn. Tá bá pè ní àìnípẹ̀kun, ó túmọ̀ sí pé kò sí pé bóyá iye ọdún báyìí ni àwọn tí a bá dà sínú ọ̀run àpáàdì wọn ó fi wà níbẹ̀. Ìyẹn pé títí láyé ni iná náà yóò máa jó. Ó jẹ́ iná àjò òkú bí a ti ṣe kì í kú. Iná àìnípẹ̀kun ni, kò ní gbèdéke, kò sì ní ọdún pé iye ọdún báyìí ni. Ó jẹ́ ibi ìpayín keke. Nítorí náà, tó bá ń gbọ́ mi lálẹ́ òní, bóyá gbogbo orin tí ìwọ máa ń kọ ni wípé ta ló dọ̀run rí? Kò sẹ́ni tó dọ̀run rí. Wàá tó mọ̀ nísìn wípé kò dìgbà tó bá tó dé ọ̀run kó tó gbọ́n òtítọ́. Nínú ìtàn tí a kà lálẹ́ òní, wàá rí pé ọlọ́rọ̀ yẹn ń sọ fún bàbá Abraham wípé ó ní jọ̀ọ́ mi rán Lásárù padà sórí ilẹ̀ ayé kó lọ sọ fún àwọn èèyàn bí bíbá ẹ ṣe rí. Wọ́n sọ fún wípé wò ó, bí wọ́n bá ti gbọ́ ti àwọn oníwàásù tó wà lórí ilẹ̀ ayé, a fi Mósè àti àwọn wòlíì, a fi wọ́n fi wé àpẹẹrẹ àwọn oníwàásù tòótọ́ tó ń kéde òtítọ́. Ó ní bí wọn kò bá ti gbọ́ tiwọn, ó ní bí ẹnìkan tilẹ̀ dìde láti inú ipò òkú, ó ní a kò ní yí wọn lọ́kàn padà láéláyé. Ó ti yẹ bẹ́ẹ̀ yẹn. Òtítọ́ tí mo fẹ́ kó mọ̀ níbẹ̀ yẹn. Nítorí náà, fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé èdè yín àti orin yín ni wípé ọ̀run ló mọ ẹni tó máa là, gbogbo wa ń gbìyànjú ni, kò sẹ́ni tó débẹ̀ rí. Wàá tó mọ̀ wípé kò dìgbà tó bá tó débẹ̀ kó tó mọ̀. Torí pé ìwé mímọ́ gan sọ fún wa wípé kódà ga kò ní rán ẹnikẹ́ni láti ibẹ̀ tó máa sọ fún yín. Bíbélì tún pe ọ̀run àpáàdì ní orúkọ mìíràn nínú ìwé Máàkù orí 9, Mark chapter 9, 44 to 49. Ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 440 dé 51. Mark chapter 9 verse 44 to 49. Mark chapter 9 verse 44 to 49. Gbọ́ ohun tó sọ. Ó ní, níbi tí kòkòrò wọn kì í ti kú, tí iná náà kì í sì kú. Bí ẹsẹ̀ rẹ bá mú ọ kọsẹ̀, gé kúrò. Ó sàn fún ọ kí o jẹ́ agẹ́sẹ̀ lọ síbi ìyè ju kí o lọ sí ẹsẹ̀ méjèèjì kí o gbé ọ lọ sí ọ̀run àpáàdì sínú iná àjò òkú, níbi tí kòkòrò wọn kì í ti kú, tí iná náà kì í sì kú. Bí ojú rẹ bá mú ọ kọsẹ̀, yọ ọ́ jáde. Ó sàn fún ọ kí o lọ sí ìjọba ọ̀run ní olójú kan ju kí ojú méjèèjì kí a gbé ọ lọ sínú ọ̀run àpáàdì. Ṣó ti rí? Ó ní iná ibẹ̀ kì í kú, níbi tí kòkòrò wọn kì í kú, tí iná náà kì í sì kú. Kòkòrò kì í kú ní ibẹ̀, iná ibẹ̀ sì kì í kú. Ó ti rí bẹ́ẹ̀ yẹn. Tó bá tún wo ìwé Dáníẹ́lì orí 12, Bíbélì pè ọ̀run àpáàdì níbi ẹ̀sín àìnípẹ̀kun. Bíbélì ní ẹ̀sín ibẹ̀ pé kò ní ìpẹ̀kun. Ẹ̀gàn ibẹ̀, ìtìjú ibẹ̀ kò ní ìpẹ̀kun. Ìwé Dáníẹ́lì orí 12
ẹsẹ̀ kejì, Daniel chapter 12 verse 2. Àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó sùn nínú erùpẹ̀ ilẹ̀ ni yóò jí, àwọn mìíràn sí ìyè àìnípẹ̀kun àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. Ṣó gbọ́ nǹkan? Gbogbo òkú ni yóò jíǹde ní ọjọ́ ìkẹyìn. Àjíǹde àkọ́kọ́ ni àjíǹde tí àwọn olódodo yóò bá jáde ní ìgbà tí ìpè bá dún, tí ọmọ Ọlọ́run bá farahàn ní àwọsánmọ̀. Bíbélì jẹ́ kó yé wa pé ẹgbẹ̀rún ọdún ló ń bẹ láàrin àjíǹde àkọ́kọ́ àti èkejì. Bíbélì sọ pé a ó jí àwọn òkú tó kù náà. Ó ní wọ́n máa lajú sí ẹ̀sín ẹ̀gàn àìnípẹ̀kun àti ìtìjú àìnípẹ̀kun. Gbọ́ èdè yẹn, ibo la ń pè ní ibi ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun? Ọ̀run àpáàdì ni orúkọ tó tún jẹ́ nìyẹn. Níbo ló ti fẹ́ bára rẹ̀ wo olùgbọ́ mi lálẹ́ òní? Ibi tí ọ̀run àpáàdì jẹ́ nìyẹn o. Àkọ́rí tó ń jáde lálẹ́ òní, òun ni mo pè ní àwọn wo ló ń bẹ ní ọ̀run àpáàdì gan. A sì ń wo ibi tí a ń pè ní ọ̀run àpáàdì. Orúkọ tí Bíbélì pè, ó pè ní ibi tí iná rẹ̀ kì í kú, inú àjókù ni, ibi ẹkún àti ìpayín keke, ibi ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. Tí o bá tún ka Bíbélì rẹ, ṣí Bíbélì rẹ sí ìwé Tẹsalóníkà kejì, 2 Tẹsalóníkà kejì, orí kìíní ẹsẹ̀ kẹsàn-án, 2 Thessalonians chapter 1 verse 9. Àwọn ẹni tí yóò jìyà ìparun àìnípẹ̀kun láti iwájú Olúwa wá àti láti inú ògo agbára rẹ̀. Ìparun àìnípẹ̀kun. Wàá gbọ́ táwọn kan sọ pé 1000 years ni ìka kan á fi jóná. Wọ́n á sọ pé iye báyìí ni iye ìka kan á fi jóná. Èyí jẹ́ àgbékalẹ̀ ènìyàn. Bíbélì sọ wípé ìparun àìnípẹ̀kun ní ibẹ̀, títí láyé ni wọ́n ó wà níbẹ̀. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. Tí o bá wo ìwé ìfihàn, Revelation chapter 20 verse 10, ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ kẹwàá, Revelation chapter 20 verse 10. A sì wé èṣù tí ó ń tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti sulfuru, níbi tí ẹranko àti wòlíì èké ni gbé wà. A ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láé àti láéláé. A pè ibẹ̀ ní ibi adágún iná àti sulfuru. Àwọn ohun tí Bíbélì sọ díẹ̀ nínú rẹ̀ ni nípa ibi tí a ń pè ní ọ̀run àpáàdì. Orúkọ tó pè ní ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Tí ó bá rí bẹ́ẹ̀, àwọn wo ló máa ń lọ sí ọ̀run àpáàdì gan? A fẹ́ wò wọ́n nísìnyí. Ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí ni pé ẹni tí kò bá ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà nìkan ló máa lọ sọ́run àpáàdì. Ó jù bẹ́ẹ̀ lọ. Kì í ṣe àwọn tí kò gba Jésù ní Olúwa àti Olùgbàlà nìkan ni yóò lọ sọ́run àpáàdì. A fẹ́ wo àwọn tí ó máa lọ sọ́run àpáàdì àbí àwọn tó ń bẹ ní ibẹ̀ gan. Àkọ́kọ́, àwọn wo ló ń bẹ ní ọ̀run àpáàdì? Àkọ́kọ́ ni àwọn tó gba Jésù bí ẹni gba ẹ̀sìn. Ọ̀run àpáàdì ni wọ́n ń bẹ. Gbígba Jésù bí ẹni gba ẹ̀sìn ó yàtọ̀ sí gbígba Jésù ní Olúwa àti Olùgbàlà. Jẹ́ kí n sọ ohun tí mo mìíní pé èèyàn gba Jésù bí ẹni gba ẹ̀sìn. Jésù sọ, ó ní èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Ó ní kò sẹ́ni tó lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ó tún sọ nínú ìwé Jòhánù orí 10, ó ní èmi ní olùṣọ́ àgùntàn rere. Ó ní olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn àgùntàn rẹ̀. Tó bá ka ṣápítà yẹn, ó sọ, ó ní ẹni tí kò bá bá ẹnu ọ̀nà wọlé, ó ní òun ní olè àti ọlọ́ṣà. Ìjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ kò bá ẹnu ọ̀nà wọlé wọ inú ìgbàlà, kò bá ẹnu ọ̀nà wọlé dé ọ̀dọ̀ Jésù Kristi. Àwọn irú ẹ̀wọ̀n tó ń bẹ lọ́run àpáàdì nìyí. A pè wọ́n ní àwọn tó gba Jésù bí ẹni gba ẹ̀sìn. Jẹ́ n fún ẹ ní àkàwé. Ìjọ mọ̀ pé àwọn kan gba Jésù nípa ìgbéyàwó. Ẹlòmíì ó ní ẹ̀sìn tó ń ṣe tẹ́lẹ̀. Nígbà tó wá fi ọkọ tó jẹ́ Kírísítẹ́nì, á wò pé ẹ̀sìn tọkọ mi bá ń ṣe ni màá máa ṣe. Ọkọ rẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, lòun náà bá bẹ̀rẹ̀ sí ń lọ ṣọ́ọ̀ṣì. Irú ẹni bẹ́ẹ̀ yẹn kò ní òye ìgbàlà. Ó gba Jésù bí ẹni gba ẹ̀sìn nítorí pé ìgbéyàwó ló sọ di Kìrìsìtẹ́nì. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ nínú agbo Kristi lónìí tó yẹ pé
àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbà fi di kìrìsìtẹ́nì. Kì í ṣe pé a tú wọn bí, kì í ṣe pé a wẹ̀ wọ́n nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, kì í ṣe pé a kọkàn wọn nílà, kì í ṣe pé a fi ẹ̀mí mímọ́ fi ṣe èdìdí ìgbàlà wọn. Wọ́n bá ara wọn nínú agbo Kristi lóríṣiríṣi ọ̀nà. A máa ń pè wọ́n ní religious proselyte, àwọn tó gba Jésù bí ẹni gba ẹ̀sìn. Àkàwé kan nìyẹn. Ìgbéyàwó ló sọ àwọn mìíràn di kìrìsìtẹ́nì torí pé ọkọ tán fẹ́ tàbí aya tán fẹ́. Obìnrin mi ló fa ọkọ ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì, ọkùnrin mi ló fa ìyàwó rẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì. Ẹni yìí wá rò wípé òun ti dẹni ìgbàlà. Nígbà tó bá ń ba lọ bẹ́ẹ̀ tí kò bá bá ìyìnrere ojúlówó pàdé, tó bá kú á wá lọ sọ́run àpáàdì. Àwọn tó ń bẹ lọ́run àpáàdì lára wọn nìyẹn. Who are in hell? Àwọn wo gan ló ń bẹ lọ́run àpáàdì? Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ìwé Matthew orí karùn-ún ẹsẹ̀ 20, Matthew chapter 5 verse 20. Matthew chapter 5 verse 20. Jésù sọ, ó ní mo wí fún yín, bí kò ṣe pé òdodo yín bá kọjá òdodo àwọn akọ̀wé àti Farisí, ó ní ẹ̀yin kò ní lè dé ilẹ̀ ọba ọ̀run bó ti wù kó ṣe. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn tó gba ìgbàgbọ́ bí ẹni gba ẹ̀sìn, tó gba Jésù bí ẹni gba ẹ̀sìn. Ẹlòmíì, ogun ayé, ogun kan ló gbé wọ ṣọ́ọ̀ṣì. A wá wò pé torí ibi tí ogun ayé òun ti ṣẹ́ nìyí, ibẹ̀ lòun á máa lọ. Ẹni yóò gba Jésù tọkàntọkàn. A kò wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ìyí ni pé ọ̀nà tó bá wọlé sí ọ̀dọ̀ Jésù nìyẹn. So tẹ́ bá wò ó nísìnyí, oríṣiríṣi ọ̀nà lọ́pọ̀lọpọ̀ gbà di kìrìsìtẹ́nì, oríṣiríṣi ọ̀nà lọ́pọ̀lọpọ̀ gbà bára wọn nínú agbo Kristi. Ní ìgbà tí wọ́n bá kú, wọ́n á sì bára wọn ní ọ̀run àpáàdì. Wọ́n á wá kíkà àbámọ̀ sẹ́nu pé how do I get here? Báwo ni mo ṣe dé ibi báyìí? Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn tó gba Jésù bí ẹni gba ẹ̀sìn. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn tó ń bẹ lọ́run àpáàdì nìyẹn. Oríṣiríṣi ọ̀nà tó wù kó lè gbà wọnú ìgbàgbọ́, bóyá nípa ìgbéyàwó, bóyá nípa nǹkan kan, bóyá nípa ogun ayé rẹ tó ṣẹ́ níbì kan. Bí kò ṣe pé a tún ọ bí, ìwọ kò ní lè wọ ìjọba ọ̀run. Bíbélì ní bí kò ṣe pé a tún yín bí, ó ní ẹ̀yin kò ní lè wọ ìjọba ọ̀run. Àwọn wo ló tún bẹ lọ́run àpáàdì kó túmọ̀ lálẹ́ òní? Àwọn tó fẹ́ sin olúwa méjì, ọ̀run àpáàdì náà ń bẹ. Nínú ìwé Lúùkù chapter 16, ìwé Lúùkù chapter 16 verse 13. Ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 13. Kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì. Àyàṣe bí yóò kórìíra ọ̀kan yóò sì fẹ́ ìkejì, tàbí yóò fi ara mọ́ kan yóò sì yan ìkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Ẹnikẹ́ni tí ó bá ti fẹ́ máa sin olúwa méjì, ó máa yẹ̀ lẹ́nu wá rí ẹlòmíà ní gbogbo ẹ̀sìn lòun ń ṣe. Kò lè ṣe. Àwọn tó ń bẹ lọ́run àpáàdì tún nìyẹn. Ìwé Oríkà nínú ìwé mímọ́ ni ó ní ẹ̀yin kò lè mú ago olúwa kí ẹ sì tún mú ago Sátánì. Ẹ̀yin kò lè ṣe alájọpín nídìí tábìlì olúwa kẹtù ṣe alájọpín nídìí tábìlì ìbọ̀rìṣà. Ó lè sin olúwa méjì, ó lè sin olúwa kó tùtù sí Sátánì. Àwọn tó tún bẹ lọ́run àpáàdì yẹn. Ó máa yà ẹ́ lẹ́nu pé wàá rí ẹlòmíì bí ọdún òrìṣà bá dé, á bá wọn ṣe. Bọ́n bá fẹ́ ṣòro lé wọn, á bá wọn ṣe. Nígbà tó bá tún yá tún wá sílé olúwa, á sọ fún ẹ pé ìgbàgbọ́ ò ní ká má ṣe eléyìí, ipe ìgbàgbọ́ ò ní ká pa àṣà wa run, pé gbogbo wa náà la ní kọ́ṣọ̀ àti àṣà. Ìwọ aláìmọ̀ kan, ìwọ afẹ́mọ̀ wípé ìwé mímọ́ sọ pé ó lè sin olúwa méjì. Ìwọ ò mọ̀ pé Sátánì ní í ṣe agbátẹrù gbogbo nǹkan wọ̀nyí nínú ayé. Bíbélì pé Sátánì ní ọlọ́run ayé yìí. Nítorí náà, ó lè sin olúwa kó sì tún sin nǹkan mìíràn. Ó máa yẹ̀ ẹ́ lẹ́nu wàá gbọ́ pé wọ́n sọ pé àwọn ọba aláyé ò lẹ́sìn, wípé gbogbo ẹ̀sìn lọ́ba aláyé máa ń ṣe. Àwọn wo ló ń bẹ lọ́run àpáàdì kó mọ̀ lónìí? Àwọn tí ó bá fẹ́ sin olúwa méjì, ọ̀run àpáàdì náà máa lọ. Nítorí náà, kí o wá mọ̀ dájú lónìí wo olùgbọ́ mi pé bí a ti ṣe máa ń rò lọ́kàn pé bóyá àwọn tí kò gba Jésù tó sì wà nínú ayé, àwọn ló lọ ọ̀run àpáàdì, rárá o. Ẹgbẹgbẹ̀rún ló ń bẹ nínú ilé olúwa. Ẹgbẹgbẹ̀rún ló ń bẹ tó sì ń mú ago olúwa,
tí wọ́n ń jẹ nídìí tábìlì Olúwa, wọ́n ń jẹ sákírámẹ́ǹtì àti ṣe ìrìbọmi odò fún wọn. Síbẹ̀ wọ́n ti wà ní bèbí ọ̀run àpáàdì, ó kù díẹ̀ kan ṣubú sínú rẹ̀. Bóyá torí wọn ni ìwàásù talẹ́ òní fi jáde. Àwọn wo ní ń bẹ ní ọ̀run àpáàdì gan? Who are in hell? Ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn? Àkọ́kọ́, àwọn tó ń bẹ ní ibẹ̀, àwọn tó gba Jésù bí ẹni gba ẹ̀sìn. Wọ́n gba ìgbàgbọ́ lóríṣiríṣi ọ̀nà ni wọ́n fi bára wọn nínú ìgbàgbọ́. Ẹlòmíràn, ọ̀nà tó gbà bára rẹ̀ nínú ìgbàgbọ́ ni pé torí pé bàbá rẹ̀ jẹ́ pásítọ̀, ìyá rẹ̀ náà kírísítẹ́nì, wọ́n wá bí sínú kírísítẹ́nì. Wàá gbọ́ sọ pé my daddy is a pastor, my daddy is a bishop. Èyí ni pé kò ní ìbápàdé pẹ̀lú Jésù. Ìtorí pé a bí sínú ìgbàgbọ́, ó rò pé automatic ticket ni ẹ lọ sọ́run. A bí sínú ìgbàgbọ́, ó dàgbà sínú ìgbàgbọ́. Wọn ò gbẹ́jọ́kò kọ́ jẹ́ kó yẹ pé ẹlẹ́ṣẹ̀ ni o nílò láti bá Olúwa làjà. A ní láti tún ọ bí. Kò mọ nǹkan tó ń jẹ́ àtúnbí. Gbogbo èrò ọkàn rẹ̀ ni pé òun dàgbà sínú ìgbàgbọ́, wọ́n bí òun sínú ìgbàgbọ́ ni. Àpẹẹrẹ àwọn tó gba ìgbàgbọ́ bí ẹni gbẹ̀sìn nìyẹn. Àbí ẹni tó pé ìgbéyàwó ló sọ ọ́ di kìrìsìtẹ́nì, kò bá Jésù pàdé fún rárá rẹ̀. Àpẹẹrẹ àwọn tó gba ìgbàgbọ́ bí ẹni gbẹ̀sìn nìyẹn. Ẹlòmíì ogun ayé rẹ̀ ló ṣẹ́ ní ṣọ́ọ̀ṣì kan ló fi dọmọ ìjọ, kò ní ìbápàdé pẹ̀lú Kristi. Àpẹẹrẹ àwọn tó gba Jésù bí ẹni gbẹ̀sìn nìyẹn. Gbogbo irú àwọn wọ̀nyí ọ̀run àpáàdì ni wọ́n ń bẹ. Bọ́ bá sì wà lórí ilẹ̀ ayé, orí ọ̀fẹ́ sì wà fún wọn. Bọ́ bá ti kú, àwọn tó ń bẹ lọ́run àpáàdì nìyẹn. So máa rò lọ́kàn rẹ wípé bóyá ọ̀mùtí tó wà níta tí ó ń mutí àbí aṣẹ́wó tó wà níta, àwọn wọ̀nyí nìkan ló wà lọ́run àpáàdì, pé àwọn tí ẹ̀ṣẹ̀ wọn le rárá o. Ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ? Tó yẹ ìwé mímọ́ bá yẹ wàá mọ̀ pé àwọn tó ń bẹ lọ́run àpáàdì tó gba àwọn ọ̀nà tí mo sọ yìí, tó gba àwọn ọ̀nà yìí dọ́run àpáàdì, wọ́n pọ̀ ju àwọn ẹlẹ́ṣẹ̀ tó wà níta yẹn lọ. Mo sọ fún ẹ̀kejì, àwọn tó fẹ́ sin Olúwa méjì. Ìgbàgbọ́ ni o máa ṣòro, ìgbàgbọ́ ni o máa ṣàṣà, ìgbàgbọ́ ni o máa ṣe orò ìdílé bàbá rẹ. Gbogbo afẹ́fẹ́ yẹ̀yẹ̀, ó sọ pé gbogbo ẹ̀sìn ni wọ́n ń ṣe, ipe mẹ́ta lọ́kan ní tiẹ̀, gbogbo ẹ̀ ló ń ṣe. Ó lè ṣe. Ìwọ rẹ́ni tó lè tẹsẹ̀ bọ́ ṣòkòtò lẹ́ẹ̀kan ṣoṣo, kó fẹ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò méjèèjì lẹ́ẹ̀kan ṣoṣo, ìwọ rí bẹ́ẹ̀. Ìwọ rẹ́ni tó fẹ́ tọ ọ̀nà méjì lẹ́ẹ̀kan ṣoṣo, ó lè ṣe. Ó lè sin Olúwa méjì. Àwọn tó bá ti gbìyànjú rẹ̀, ọ̀run àpáàdì náà ń lọ. Àwọn wo ló tún bẹ lọ́run àpáàdì? Èyí ni àwọn tó ń gbé ní ipò apẹ̀yìndà, those who are living in a backsliding state. Ọ̀pọ̀lọpọ̀ ló gba Jésù, ṣùgbọ́n wọn ò sí nínú ìrẹ́pọ̀ pẹ̀lú Kristi. Wọ́n ń gbé ní ipò apẹ̀yìndà. Nígbà tí ikú bá ká wọn mọ́ sí ipò yẹn, wọ́n á lajú sọ́run àpáàdì. Àwọn ènìyàn sì máa rò wípé ọmọ Ọlọ́run ni wọ́n. Wọn ò mọ̀ pé wọ́n ti da ilẹ̀ májẹ̀mú wọn pẹ̀lú Ọlọ́run. Wọn kò mọ̀ pé wọ́n ti kúrò nínú ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Tí wọ́n bá kú sí ipò yẹn, ọ̀run àpáàdì náà lọ. Ìpele kẹta àwọn tí ń bẹ lọ́run àpáàdì nìyẹn. Those who are living a backsliding state. Nínú májẹ̀mú láéláyé, ọba Sọ́ọ̀lù ipò apẹ̀yìndà ló kú sí. Bíbélì sọ pé ẹ̀mí Ọlọ́run fi Sọ́ọ̀lù sílẹ̀. Sọ́ọ̀lù ò bá Ọlọ́run làjà tí tó fi kú. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì, wọ́n ń lọ sílé Olúwa, wọn máa fèdè fọ̀. Wọ́n sì ń gbé ní ipò apẹ̀yìndà. Wọn ò bá Ọlọ́run làjà. Ìwé Róòmù sọ àwa ó wá jókòó nínú ẹ̀ṣẹ̀ ká ní kórí ọ̀fẹ́ máa pọ̀ sí. Ó ní láyé ká má rí. Àwọn tó tún bẹ lọ́run àpáàdì yẹn. Tó bá wo ìwé Kọ́ríńtì kejì orí 13 ẹsẹ̀ 5, 2 Corinthians chapter 13 verse 5. Ó ní ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá ń bẹ nínú ìgbàgbọ́. Ẹ máa dún ara yín wò. Tàbí ẹ̀yin kò mọ̀ wípé Kristi ń bẹ nínú yín, àfi bí ẹ bá jẹ́ ẹni tí a ti ta nù. Ọ̀pọ̀lọpọ̀ ló wà á ti ta wọ́n nù, ṣùgbọ́n wọ́n rò pé àwọn sì wà lọ́dọ̀ Kristi. Jẹ́ fún ẹ̀yin àpẹẹrẹ ẹni tó wà ní ipò apẹ̀yìndà nínú Bíbélì, nínú májẹ̀mú tuntun. Nínú ìwé ìfihàn orí kejì, Revelation chapter 2, láti ẹsẹ̀ kejì. Ó jẹ́ kí n gbé láti ẹsẹ̀ kìíní. Revelation chapter 2 from verse 1. Ìwé ìfihàn orí kejì láti ẹsẹ̀ kìíní. Sí áńgẹ́lì ìjọ ní Éfésù kọ̀wé, nǹkan wọ̀nyí lé ẹni tí ó ní ìràwọ̀ méje náà ní ọwọ́ ọ̀tún rẹ̀, ẹni tí ó rìn ní àárín ọ̀pá wúrà fìtílà méje náà wípé, èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ,
àti bí ara rẹ kò ti gba àwọ̀ ẹni búburú àti bí ìwọ sì ti dá àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì ń ṣe bẹ́ẹ̀ wò, tí ìwọ sì rí pé eléke ni wọ́n, tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì ti fi àyà rán tí àárẹ̀ kò mú ọ. Ẹsẹ̀ 4. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. Nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú kí o ronú pìwàdà kí o sì ṣe iṣẹ́ ìṣáájú. Bí kò ṣe bẹ́ẹ̀, èmi ó tọ̀ wá, èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ bí kò ṣe ìwọ bá ronú pìwàdà. Wàá rí pé Olúwa kọ sí ìjọ yìí wípé ó ti kó nínú ìfẹ́ rẹ̀ ìṣáájú fún òun Ọlọ́run. Ọlọ́run jẹ́ kó yé pé ipò apẹ̀yìndà ló wà. Olúwa wá ní kó ronú pìwàdà. Ọ̀pọ̀lọpọ̀ rò pé ẹlẹ́ṣẹ̀ tó wà níta tí ó ìgbà Jésù ló yẹ ká rọ wàásù ìrònú pìwàdà fún. Àìmọye ẹgbẹgbẹ̀rún tó ti ṣubú kò ní oore ọ̀fẹ́ tó ń gbénú ilé Olúwa tó nílò ìwàásù ìrònú pìwàdà. Olúwa sọ pé kó ronú pìwàdà. Ó ní bí ó ṣe bẹ́ẹ̀ wàá ṣí ọ̀pá fìtílà rẹ̀ kúrò nípò. Ìjọmọ̀ ìtumọ̀ ọ̀pá fìtílà. Èyí túmọ̀ sí pé kò ní sí ààyè ìrònú pìwàdà fún mọ́. A ó yọ ẹ̀mí mímọ́ kúrò nínú ayé rẹ̀. Wàá rí pé tó bá ka ìwé ìfihàn, ó sọ pé mo sì rí ọ̀pá fìtílà 7 èyí tó túmọ̀ sí ẹ̀mí Ọlọ́run 7. Sọ̀tàn máa sọ pé n ó ṣí ọ̀pá fìtílà kúrò ní ipò rẹ̀. Ó tọ́ka sí pé a ó mú ẹ̀mí Ọlọ́run, a ó mú kúrò nínú ayé rẹ̀. Ìtorí pé nígbà tí ènìyàn bá di àtúnbí, a fi ẹ̀mí mímọ́ sínú ayé rẹ̀, a fi ẹ̀mí mímọ́ ṣe èdìdí ìgbàlà rẹ̀. So nígbà tí a bá ti yọ ẹ̀mí mímọ́ yìí kúrò, èyí ni pé kò sí òpù fún mọ́, a ó yọ kúrò níbẹ̀. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 13 gbọ́ ohun tó sọ. Ephesians chapter 1 verse 13. Nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ni ìyìnrere ìgbàlà yín, nínú ẹni tí nígbà tí ẹ̀yin gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí ní ṣe èdìdí yín. Ṣó ti rí bẹ́ẹ̀? Tẹ́nìyàn bá ti gba Jésù ní Olúwa àtolùgbàlà, Bíbélì sọ pé a máa ń fi ẹ̀mí mímọ́ ìlérí ṣe èdìdí wọn. Láti ṣe èdìdí nǹkan túmọ̀ sí pé wọ́n di ti Olúwa. Tí Olúwa bá wá sọ fún ìjọ tí a kà nínú ìwé ìfihàn ẹ wípé bó o bá ronú pìwàdà kó padà sí iṣẹ́ ìṣáájú pé màá ṣí ọ̀pá fìtílà rẹ̀ kó ní ipò rẹ̀. Ọ̀pá fìtílà tọ́ka sí ìfarahàn ẹ̀mí mímọ́ torí pé ó sọ pé ọ̀pá fìtílà 7 nínú chapter yẹn tó bá kà chapter 1 èyí tó jẹ́ àpẹẹrẹ ẹ̀mí mímọ́. Èyí ni pé a ó yọ ẹ̀mí mímọ́ tí a fi ṣe ìdìdí rẹ̀ fún Ọlọ́run, a ó yọ kúrò. Ó di ti Sátánì yẹn. Àwọn tó tún bẹ lọ́run àpáàdì yẹn, èyí ni àwọn tó ń gbé ní ipò apẹ̀yìndà tí wọn kò ronú pìwàdà tí ikú fi ká wọn mọ́. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ wọ́n ń gbé nínú àgbèrè. Ìmí ti fi ìyàwó ẹ̀ sílẹ̀, ó ti bá àlè lọ. Òmíràn ti kó ìyàwó jọ, ó ń tura rẹ̀ nínú wípé Ọlọ́run sọ pé kó má fẹjọ́ ẹ̀. Ó ń gbé nínú ẹ̀ṣẹ̀, ó ń mu nínú ẹ̀ṣẹ̀, ó ń jẹ nínú ẹ̀ṣẹ̀. Ó ń tura rẹ̀ nínú. Ọ̀rọ̀ rẹ̀ ti dàbí kábọ́dù ògo tán. Ó ń gbé nínú ipò apẹ̀yìndà. Ó rò wípé òun sì wà ní ìhà Ọlọ́run. Bó o bá kú sí ipò yẹn, ọ̀rọ̀ àpáàdì tààràtà ni. Àwọn tó ń bẹ lọ́rọ̀ àpáàdì yẹn, àwọn tó kú sí ipò apẹ̀yìndà. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ó di 3. Ṣó ti wá rí nísìn wípé ojú ta fi máa ń wò pé àwọn tó ń bẹ lọ́rọ̀ àpáàdì làwọn ẹlẹ́ṣẹ̀ tó wà níta tí ó ìgbà Jésù. Má rò bẹ́ẹ̀ o. Àwọn tí ò tí gba Jésù, àwọn yẹn gangan kankan ní paramount number 1. Sórí àwọn tí a kò fiyèsí tó ń bẹ lọ́rùn àpáàdì làwọn tí a ń wò yìí. Àwọn tó gba ìgbàgbọ́ bí ẹni gba ẹ̀sìn. Àwọn tó fẹ́ sin Olúwa méjì. Wàá rí olóṣèlú mi bọ́dún eléyìí dé á bá wọn ṣe, á náwó rẹ̀ síbẹ̀. Bí ọdún tọ̀hún bá dé á bá wọn ṣe. Bọ́dún eléyìí bá dé á bá wọn ṣe. Àá sọ pé olóṣèlú ò ní ọdún kan pé gbogbo èèyàn ni. Ó fẹ́ wu èèyàn. Ó lè sin Olúwa méjì. Ìwọ rẹ́ni tó dọ́rù rẹ̀ rò rí. Ó lè ṣe. Àwọn tó ń gbé ipò apẹ̀yìndà. Ẹ̀kẹrin, àwọn olótún bẹ lọ́rùn àpáàdì kò tún gbọ́ lálẹ́ òní. Èyí ni àwọn tó gba Jésù bí olùgbàlà ṣùgbọ́n tí wọn ò fẹ́ gbà bí Olúwa. Those who receive Jesus as a saviour but they don't want to receive him as Lord. Wọ́n bẹ lọ́rùn àpáàdì. Ìgbàgbọ́ 21st century ni ìgbàgbọ́. Wọ́n fẹ́ kí Jésù kó àwọn dé ọ̀run, wọn ò fẹ́ kó jọba lé àwọn lórí. Àkàwé yìí ni ẹ̀mí mọ́ fún mi. Ó ní ọ̀rọ̀ wọn dàbí mọ́ndíá ni tó ní ọkọ. Ìgbé ayé tó ń gbé nígbà tó wà ní mọ́ndíá tó yẹ pé ó lè lọ ibi tó bá wù torí kò sí lábẹ́ ọkọ, kò sí lábẹ́ alákòóso. Ó wá délé ọkọ tán, ó tún sì fẹ́ máa gbérú ìgbé ayé bẹ́ẹ̀. Ẹ̀mí mọ́ ní kí ló rò pé ọkọ rẹ̀ yóò ṣe fún un? Ìdáhùn mi ni mo ní yóò lé síta ni. Ó ní bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ gba Jésù ní Olúwa àti olùgbàlà. Wọ́n fẹ́ gbà bí olùgbàlà nìkan, wọn ò fẹ́ gbà bí Olúwa. Irú àwọn Kírísítẹ́nì bẹ́ẹ̀, wọ́n máa fèdè fọ̀ lálálálálá. Wọ́n ń gbé nínú ẹ̀ṣẹ̀.
wọn ò fẹ́ kí Kristi jọba lé wọn lórí. Ìgbé ayé tó ń gbé nígbà tó wà nínú ayé náà náà fẹ́ máa gbé. Ìmúra wọn kò yí padà, ìṣe wọn kò yí padà. Wọ́n á ní inú mi lọ́lọ́run ń wò kó wo tòde mi. Irú àwọn Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀, ohun tó ń sọ ni wípé àwọn kàn fẹ́ kó gbà wọ́n là, kó gbé àwọn déjọba ọ̀run. Wọn ò fẹ́ jẹ́ kó jẹ́ bí olúwa lórí ayé wọn. Wọ́n fẹ́ dàbí obìnrin tó lọ́kọ tó sọ pé wò bàbá ọmọ ni mo fẹ́, mi ò fẹ́ ọkọ. Bàbá ọmọ ẹni tó máa fún mi lóyún kí n kàn bímọ. Mo lówó mi lọ́wọ́ láti fi tọ́jú ọmọ. Mo kàn nídìí ẹni tó máa fún mi lóyún. But mi ò fẹ́ ọkùnrin tó máa control mi, tó máa sọ pé jókòó síbẹ̀ yẹn. Àbọ̀ mọ̀ pé irú àwọn obìnrin bẹ́ẹ̀ wà. Irú ẹ̀ náà ni Kìrìsìtẹ́nì òde òní. Wọn ò fẹ́ kí Kristi jọba lé wọn lórí. Wọn ò fẹ́ pé kó sọ fún pé don't do this, don't do that. Wọ́n fẹ́ pé kàn mú mi dé ìjọba ọ̀run. Ọ̀run àpáàdì náà lọ. Àwọn ìsọ̀rí mìíràn tó ń bẹ lọ́run àpáàdì nìyẹn. Who are in hell? Àwọn wo ló ń bẹ lọ́run àpáàdì? Làkọ́rí tó ń jáde lálẹ́ òní. Tó bá wo ìwé Kọ́ríńtì kejì, 2 Corinthians chapter 5 verse 15. Kọ́ríńtì kejì orí karùn-ún ẹsẹ̀ 15. Gbọ́ ohun tó sọ. Ó sì ti kú fún gbogbo wọn, pé kí àwọn tó wà láàyè kó má ṣe wà láàyè fún ara wọn mọ́, bí kò ṣe fún ẹni tó kú nítorí wọn tó sì jíǹde. Bíbélì sọ pé ìdí tí Jésù fi kú fún wa ni pé ká má ṣe wà láàyè fún ara wa mọ́, ṣùgbọ́n ká wà láàyè fún ẹni tó kú nítorí wa tó jíǹde. Kìrìsìtẹ́nì tòde òní ò fẹ́ wà fún Kristi. Kìrìsìtẹ́nì ló máa rí tó sílé ọtí kalẹ̀, sílé bíà palọ̀, gbégbé ilé aṣẹ́wó, ibi tẹ́ ti máa jó ijó hòhò. Ó sì sọ pé ó gba Jésù, ó fẹ́ kó mú ẹ dé ọ̀run, ó fẹ́ kó jẹ bí olúwa lórí rẹ̀. Ìwọ rí ẹrú tó máa sọ fún ọ̀gá rẹ̀ pé mo kàn fẹ́ kó máa bójú tó mi, ṣùgbọ́n mi fẹ́ kó jẹ́ bí ọ̀gá lórí mi. Obìnrin tí ó fẹ́ pé kóun kàn ní bàbá ọmọ ṣùgbọ́n kò fẹ́ kó jọba lórí, ìgbéyàwó yẹn máa túkà. Bẹ́ẹ̀ náà ni gbogbo olúkúlùkù ẹni tó gba Jésù tí ò fẹ́ kó jọba lóhun lórí, tó kàn sọ pé mú mi dé ọ̀run, kò lè ṣeé ṣe o. Kìrìsìtẹ́nì ló máa rí tó máa taṣọ oníhòhò. Kìrìsìtẹ́nì ló máa lẹ́nu ojú, lu imú, lu etí, lu gbogbo rẹ̀. Àwọn ohun tí ò fògo fọ́lọ́run. Ẹ ń bá Sátánì polówó ìjọba rẹ̀. Ẹ sì sọ pé ẹ gba Jésù ní olúwa àtolùgbàlà. Àwọn eléyìí là ń pè ní Kìrìsìtẹ́nì tó gba Jésù bí olùgbàlà, ṣùgbọ́n wọn fẹ́ gbà bí olúwa lórí ayé wọn. Ọ̀run àpáàdì náà ń bẹ. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ìsọ̀rí wo làwọn tó tún bẹ lọ́run àpáàdì? Àwọn tó fẹ́ ní ohun gbogbo ní ayé yìí tó sì tún fẹ́ ní Kristi. Ìwọ orí kà nínú ìwé Matthew chapter 16 verse 26. Ó ní èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù. Ó ní tàbí kí ni ènìyàn lè fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ̀. Kìrìsìtẹ́nì fẹ́ ní owó, ó fẹ́ ní ọrọ̀, ó fẹ́ ní gbogbo rẹ̀. Kìrìsìtẹ́nì fẹ́ du ipò òṣèlú pẹ̀lú àwọn ọmọ ayé. Kìrìsìtẹ́nì fẹ́ lọ sí ìlú ọba. Kìrìsìtẹ́nì fẹ́ di gbogbo ẹ̀. Ó fẹ́ ní eléyìí, ó fẹ́ ní eléyìí. Ó jẹ́ kí n lo àkàwé kan fún ẹ. Ọ̀rọ̀ ẹ̀ dàbí oyin ni. Oyin rí ẹmu. Ó wá wò pé yé alàgbàlúgbò ẹmu rèé. Oyin bá bẹ́nu ẹmu ló bẹ̀ sí mu ẹmu tùútùútùútùú. Ó wá mu ẹmu yó títí kò lè gbéra, wá kú sínú ẹmu. Ọ̀rọ̀ ẹ̀rọ dàbí òkú eṣinṣin nínú ẹmu ni. Eṣinṣin rí ẹmu tó lọ gbòó. Ó ní kí n máa mu, kí n máa yó. Ó bá kú sínú ẹmu. Kìrìsìtẹ́nì fẹ́ jẹ ayé, ó fẹ́ jẹ adùn rẹ̀. Kìrìsìtẹ́nì fẹ́ ní ohun gbogbo nínú ayé. Kìrìsìtẹ́nì a máa bá ọmọ ayé fagagbága. Kìrìsìtẹ́nì a máa du ipò ńláńlá nínú ayé. Ó sì tún fẹ́ dé ọ̀run, kò lè débẹ̀. Bíbélì pè ọ̀run ní ojú ọ̀nà tóóró àti híhá. Ìwọ rí ẹni tó lè di ọ̀pọ̀lọpọ̀ ẹrù gba ojú ọ̀nà híhá, kò lè ṣeé ṣe. Àwọn tó ń bẹ lọ́run àpáàdì yẹn, àwọn tó fẹ́ ní ohun gbogbo ní ayé yìí, tó tún fẹ́ ní Jésù. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa pé nígbà tí a bá dé ọ̀run la tó máa ní ohun gbogbo. Nínú ìwé Ìfihàn chapter 21, Ìfihàn chapter 21 verse 17, Revelation chapter 21 verse 17, gbọ́ nǹkan tó sọ. Ó sì wọ́n odi rẹ̀, ó jẹ́ 140 ìgbọ̀nwọ́. Revelation chapter 21, ó sọ pé ẹni tí ó bá ṣẹ́gun, ó ní òun ni yóò jogún ohun gbogbo. He that overcometh shall inherit all things. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ìjẹ́ ó fẹ́ jogún ohun gbogbo. Àwọn tó bá ṣẹ́gun ló máa jogún ohun gbogbo. Àwọn olótún bẹ lọ́run àpáàdì, kó tún kẹ́sí kó gbọ́, ó di ìsọ̀rí kẹfà. Àwọn tó ń bẹ lábẹ́ ìtànjẹ ẹ̀bùn. Ìwé oríkà nínú ìwé Matthew chapter 7 verse 22.
ó ní ọjọ́ náà ọ̀pọ̀lọpọ̀ á sọ pé olúwa ní orúkọ rẹ lè sọ tẹ́lẹ̀, ní orúkọ rẹ la lé àwọn ẹ̀mí èṣù jáde, ní orúkọ rẹ la ṣiṣẹ́ ìyanu ńlá. Ó nù wá sọ pé kó lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Mélòó ni ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ó ń sọ tẹ́lẹ̀, àsọtẹ́lẹ̀ rẹ̀ ń ṣẹ, torí ó ń ríran ìran rẹ̀ ń ṣẹ, torí pé ó ń gbàdúrà iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀, ó wá rò pé òun wà ní ìhà olúwa. Ó aláìmọ̀kànmọ̀kàn. Ìwọ afẹ́ mọ̀ wípé Judas Iscariot nígbà tí Jésù rán àwọn ọmọ ẹ̀yìn jáde, Judas ń bẹ láàrin wọn. Nígbà táwọn ọmọ ẹ̀yìn Jésù dé tó sọ pé olúwa àwọn ẹ̀mí òkùnkùn tẹríba fún wa ní orúkọ rẹ̀, Judas náà máa wà lára wọn. Ìwọ afẹ́ mọ̀, ìwọ aláìmọ̀kan, wípé Bíbélì sọ pé ìpè àti ẹ̀bùn Ọlọ́run aláìní àríwísí ni. The gift and the calling of God is without repentance. Nítorí náà àwọn tó tún bẹ lọ́run àpáàdì yẹn, ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀bùn tán ní máa gbé wọn lọ́run àpáàdì torí pé wọ́n kùnà àti ní ìgbàlà. Wọn ò ní ìgbàlà, wọn kò bá olúwa làjà, wọ́n wá rò wípé olúwa ń bẹ ní ìhà tiwọn. Ìwọ afẹ́mọ̀, ìwọ aláìmọ̀kan, wípé torí pé ó ríran kò sọ pé olúwa ń bẹ ní ìhà rẹ. Nebukadnezari ọba abọ̀rìṣà ni. Nínú ìwé Daniel orí 3, olúwa la Nebukadnezari lójú, ó rí ẹnì kẹrin nínú iná. Ọba Farao abọ̀rìṣà ni. Ó láàlá, Joseph túmọ̀ àlá rẹ̀ fún, àlá rẹ̀ sì wá sí ìmúṣẹ. Ìjọ wa rò wípé torí pé o ní ẹ̀bùn kan, ó wá rò pé olúwa ń bẹ ní ìhà rẹ. Irọ́ ló pa. Bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè wọ ìjọba ọ̀run. Àwọn tó tún bẹ ní ọ̀run àpáàdì yẹn. Ìkeje, níbi tí mo ti máa dúró níbẹ̀ yẹn, àwọn wo ló tún bẹ lọ́run àpáàdì? Àwọn tó kùnà láti máa gbé nínú Kristi. Nínú ìwé Jòhánù orí 15, Jésù sọ pé èmi ni àjàrà, bàbá mi sì ni ẹ̀ka. Èmi ni àjàrà, ó ní ẹ̀yin ni ẹ̀ka, bàbá mi ni olùṣọ́gbà. Ó ní gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, ó ní á gé dànù. Kíyèsí gbólóhùn yẹn, gbogbo ẹ̀ka nínú mi, gbogbo ẹ̀ka nínú mi, jẹ́ ó máa dún bí agogo létí rẹ. Gbogbo ẹ̀ka nínú mi. Ọ̀pọ̀lọpọ̀ ló gba Jésù, wọn ò so èso. Wọ́n ń fojú wo ẹlẹ́ṣẹ̀ tó wà níta tí ò gba Jésù wípé ọ̀run àpáàdì ló ń lọ. Àwọn tó tún bẹ lọ́run àpáàdì ní àwọn ẹ̀ka nínú Jésù tí kò so èso, a ó gé wọn dànù. Ó ti rí bẹ́ẹ̀ yẹn. Àwọn ìsọ̀rí keje tó tún bẹ lọ́run àpáàdì nìyẹn. Ó ti rí bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso, wọ́n á mú kúrò. Gbogbo ẹ̀ka tó bá sì so èso, wọ́n á wẹ̀ mọ́ kó lè so èso sí. Ẹsẹ̀ 4, John 15:4. Ẹ máa gbé inú mi, èmi ó sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ bí kò ṣe pé ó bá ń gbé inú àjàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin bí kò ṣe bá ń gbé inú mi. Èmi ni àjàrà, ẹ̀yin ni ẹ̀ka. Ẹni tó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso lọ́pọ̀lọpọ̀. Nítorí ní yíyára yín kò lọ́dọ̀ mi kò lè ṣe nǹkan. Ẹsẹ̀ 6, bí ẹnìkan kò bá gbé inú mi, a ó gbé sọnù gẹ́gẹ́ bí ẹ̀ka, a sì gbẹ. Wọ́n á sì kó wọn jọ, wọ́n á sì sọ wọ́n sínú iná, wọ́n á sì jóná. Ó ń sọ nípa iná ọ̀run àpáàdì. Ìsọ̀rí àwọn tó tún bẹ lọ́run àpáàdì nìyẹn. Nítorí náà, tí ó bá ti rí bẹ́ẹ̀, ẹni tí ó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. Àwọn nǹkan tí kò lè gbé wa dé ìjọba ọ̀run, tí kò lè mú ká sá àsálà fún ọ̀run àpáàdì, jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Ọ̀pọ̀lọpọ̀ rò pé pípa òfin Mósè 10 mọ́ ló máa mú ká lè sá àsálà fọ́rọ̀ àpáàdì. Irọ́ ni o. Ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Galatia orí 3 ẹsẹ̀ 21, Galatians chapter 3 verse 21. Nítorí náà òfin a lòdì sí àwọn ìlérí Ọlọ́run bí ká má rí. Nítorí ìbáṣe pé a ti fi òfin kan fúnni tí ó ní agbára láti sọ ní di ààyè, nítòótọ́ òdodo ìbá ti pasẹ̀ òfin wá. Bíbélì ní kò sí òfin tó ní agbára láti sọ ní di ààyè. Ó ní tó bá pé òfin tó lè sọ ní di ààyè wà, ó ní Jésù ò ní ìdí àti wá sáyé mọ́. So nítorí náà pípa òfin Mósè 10 mọ́ ò gbé ni dé ìjọba ọ̀run, kò sì mú ni sá àsálà fọ́rọ̀ àpáàdì. Èkejì, ìrìbọmi odò. Ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ló ń pariwo ìrìbọmi odò. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹnu ẹgbẹ́ ìmùlẹ̀, wọ́n sì ti ṣe ìrìbọmi odò. Ìyẹn ò sọ pé wọ́n kò nu ẹgbẹ́ ìmùlẹ̀ wọn. Ìrìbọmi odò kò mú ni sá àsálà fọ́rọ̀ àpáàdì. Ọ̀pọ̀lọpọ̀ yìí ló ṣe nǹkan wọ̀nyí, wọ́n rò pé àwọn ti bọ́, àwọn ti dẹni ìgbàlà. Sísan ìdámẹ́wàá. Nínú ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 12, Farisí kan sọ, ó ní èmi ń gba àwẹ̀ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, èmi sì ń san ìdámẹ́wàá mi. Ṣùgbọ́n agbowóde yẹn sọ pé Olúwa, èmi ẹlẹ́ṣẹ̀ dáríjì mi. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ja olè, wọ́n á ja ìjọba lólè, wọ́n á ja olè lẹ́nu iṣẹ́, wọ́n á yí ìwé. Ọ̀pọ̀lọpọ̀ ní ò lọ bí iṣẹ́ ló ń gba sálárì.
ọ̀pọ̀lọpọ̀ ló ti travel out of the nation, wọ́n wà ní ilẹ̀ ọba, wọ́n sì tún gba sálárì ní Nàìjíríà, wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú ọ̀gá kan, wọ́n á sì máa san ìdá mẹ́wàá rẹ̀. Àwọn tó ń bẹ lọ́run àpáàdì wọ́n pọ̀ yanturẹrẹ, lára wọn nìyẹn. Báwo ni ènìyàn ti ṣe lè bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì? Àkọ́kọ́, ọ̀nà àti bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì ni gba Jésù Olúwa gbọ́. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì chapter 16 láti ẹsẹ̀ 30, ó sì mú wọn jáde, ó ní alàgbà, kí ni kémi kí ó ṣe kí n lè là? Bóyá èyí ń wá sọ́kàn tiẹ̀ náà pé kí ni kí n wá ṣe báyìí. Ẹsẹ̀ 31, wọ́n sì wí fún pé gba Jésù Kristi Olúwa gbà, ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ. Má gbàgbé ohun tí mo sọ lẹ́ẹ̀kan, láti gba Jésù Olúwa gbọ́ ni pé wàá gbà bí Olúwa lórí ayé rẹ àti bí olùgbàlà, kì í ṣe bí olùgbàlà nìkan. Wàá gba àjàgà rẹ̀ sí ọrùn rẹ. Gbogbo yóò fẹ́ gba àjàgà Kristi, ẹ rí àjàgà rẹ̀ bí ipò wíwo. Ẹ fẹ́ jẹ ayé àti adùn rẹ̀, ẹ fẹ́ jẹ ayé àti ìfẹ́kùfẹ́ yín papọ̀, kò lè ṣeé ṣe o. Ọ̀rọ̀ rẹ̀ dàbí oyin, torí ẹmu tó pọ̀ ní tó fẹ́ mú yó, ó máa kú sínú ẹ̀ ni. Tó bá fẹ́ jẹ ayé àtadùn rẹ̀ àti gbogbo ohun tọkàn rẹ̀ fẹ́, gbàgbé rẹ̀, ó sọ Kristi nù. Láti gba Jésù ní Olúwa àti olùgbàlà, ó túmọ̀ sí pé láti gbé àgbélébù kó máa tọ̀ lẹ́yìn. Láti gba Jésù ní Olúwa àti olùgbàlà, ó túmọ̀ sí pé láti ṣe ìpinnu láti mu nínú ago kíkorò rẹ̀. Paul apostoli sọ pé mo fẹ́ mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyà rẹ̀. Kristẹni tòde òní ò fẹ́ jẹ́ alábàápín nínú ìyà Kristi, wọ́n sì fẹ́ bá jọba, kò lè ṣeé ṣe. Àwọn tó ń bẹ lọ́run àpáàdì nìyẹn. Láti gba Jésù ní Olúwa àti olùgbàlà túmọ̀ sí pé láti kọ̀ gbogbo ohun tó kórìíra sílẹ̀ àti láti tẹ́wọ́ gba gbogbo ohun tó jẹ́ ìfẹ́ rẹ̀. Lẹ́yìn tó bá gbà tán ní Olúwa àti olùgbàlà, ó gbọ́dọ̀ máa gbé nínú rẹ̀. Wàá rí pé Bíbélì sọ pé ẹ máa gbé nínú mi àti èmi nínú yín. Ó ní bí ẹnìkan kò bá gbé nínú mi, ó ní a ó mú kúrò bí ẹ̀ka tó gbẹ, a ó sì kó sínú iná gẹ́gẹ́ bí mo ti ṣe kà. Lẹ́yìn tó bá gbà, ó gbọ́dọ̀ tún máa gbé inú rẹ̀. You must abide in him. Ìgbésẹ̀ kẹta, lẹ́yìn tó bá ń gbé nínú rẹ̀, ó gbọ́dọ̀ máa yẹra rẹ̀ wò lóòrèkóòrè nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì kejì orí 13 ẹsẹ̀ 5, 2 Corinthians chapter 13 verse 5. Ó ní ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Ṣé Kristẹni lè lọ sọ́run àpáàdì? Ṣé ti wá rí pé ó ti fojú hàn gbangba nísìn pé ẹgbẹgbẹ̀rún ló jẹ́ Kristẹni tó yẹ pé wọ́n ti wà ní bèbè ọ̀run àpáàdì already. Àwọn kan sì ti wà níbẹ̀ gan. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Bí mo ti mú ohun gbogbo lọ sí ìparí, ẹ jẹ́ kí n ka ìtàn arákùnrin kan fún yín. I joined the church when I was 9 years old. The reason why I joined was because my Sunday school teacher said to all of us that, do we want to go to heaven? Well, every one of us want to go to heaven. So when the pastor make altar call, he said to us that we should go front. Since we wanted to go to heaven, when the invitation was given, several of us marched forward. We joined the church and we were baptized in water, and I really actually thought I was a Christian. Arákùnrin yìí sọ ìtàn rẹ̀ wípé òun rò pé lílọ sí ọ̀run ni pé kéèyàn darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì. Ó ní òun sì darapọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì. Ó ní nítorí pé òun fẹ́ dé ọ̀run. Ó ní òun wá rò pé òun ti di àtúnbí, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. But when I thought this is the third time, and in the darkness I cried out, God, I belong to the church. I have been baptized in water. You see, I was telling him I shouldn't be going to that direction. I waited for an answer, but there was no answer. Only an echo of my voice came back to me. I literally screamed, God, God, I belong to the church. I have been baptized in water. Arákùnrin sọ ìrírí rẹ̀ nígbà tó wà nínú ìdùbúlẹ̀ àìsàn. Ó wá rí pé nínú ìdùbúlẹ̀ àìsàn òun lajú sọ́run àpáàdì, òun wá lọ wá ń kígbe nínú iná yẹn pé Olúwa, ọmọ ìjọ ni mo jẹ́, mo ti ṣe ìrìbọmi, ṣùgbọ́n wọn kò fún ní ìdáhùn. Lẹ́yìn ìrírí yẹn tá a dá padà sórí ilẹ̀ ayé ló tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àṣehùn ìgbà Jésù, a sì ti ṣe ìrìbọmi odò fún. Ìwé tí mo ra kà fẹ́rẹ́fẹ́ yìí, ó máa rí àkọ́rí rẹ̀ ni mo lọ sí ọ̀run àpáàdì, I went to hell. Ẹni tó kọ ni Kenneth Hagin, ìránṣẹ́ Ọlọ́run tó gbajúgbajà ní gbogbo àgbáyé ni. Kò sí àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ò mọ Kenneth Hagin. Ó sọ ìtàn ìgbésí ayé rẹ̀ bó ṣe lọ sọ́run àpáàdì nígbà tó ti wà nínú ṣọ́ọ̀ṣì látọmọ ọdún 9 tí tó fi pé 17. Ó wá rò pé òun ti dẹni ìgbàlà láì mọ̀ pé àṣé òun ìdẹni ìgbàlà. Ṣùgbọ́n nínú àkéte àìsàn, nínú ìdùbúlẹ̀ àìsàn,
ló ti rí pé ẹ̀mí òun jáde lára òun sì bára Ọlọ́run àpáàdì ká tó wá dẹ́ ẹ̀mí ẹ̀ padà. Ìgbà náà ó ti kú lórí ilẹ̀ ayé, ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ní hospital, ó ti kú, ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ti lọ ọ̀run àpáàdì. Àkókò ìgbà yẹn ló tó wá realize wípé àṣé òun ò tí ì dẹni ìgbàlà. Ìgbàlà ń jáde sí gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní sí ìwàásù talẹ́ òní. Bíbélì ní kíyèsí mo dúró ní ẹnu ọ̀nà mò ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbóhùn mi, ó ní tó bá sì ṣílẹ̀kùn èmi yóò tọ̀ wá, èmi yóò sì bá jẹ, òun á sì bá mi jẹ. Bíbélì sọ pé ẹni tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ìjọ. So ìwọ tó wà nínú chọ́ọ̀chì tó ń lọ sí chọ́ọ̀chì, ó ti wá rí níṣó, ó ti mọ ọ̀nà tó bá wọbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà jáde fún ọ́tàkọ̀ lọ́jọ́ náà lọ́hùn, wọ́n rò pé àwọn gba Jésù bí ọkùnrin náà ṣe jáde fún ọ́tàkọ̀, ṣùgbọ́n a kò kọ́ wọ́n ní ìlà ọkàn, wọn kò di àtúnbí. Àwọn tó ń bẹ lọ́run àpáàdì yẹn díẹ̀ ló fi yẹ ká kígbe fún ìsọjí lórí agbo Kristi. Ẹgbẹgbẹ̀rún làwọn pásítọ̀ kó sábẹ́ ìgbèkùn, wọ́n á sọ pé ọmọ ìjọ mi, wọn ò sì ní ìgbàlà. Ó yẹ ká kígbe fún òjò ìsọjí, k'Olúwa kó rán ìsọjí sí agbo Kristi káàkiri gbogbo àgbáyé, torí pé àwọn tó ń ti ṣọ́ọ̀ṣì lọ ọ̀run àpáàdì ó pọ̀ ju àwọn tó wà nínú ayé tí ò tí ì gbọ́ nípa Jésù lọ. Fún ìbéèrè kan tàbí òmíràn, jọ mo fọlọ́run bẹ́ẹ̀ má pè mí kó ní dáàdi ẹjọ́ ẹ gbàdúrà fún mi kí iṣẹ́ mi máa lọ déédéé. Àwọn tí ó fẹ́ bá Ọlọ́run làjà, gbé ọwọ́ sí ọkàn àyà rẹ kó máa sọ tẹ̀lé mi níbikíbi tó bá wà. Ìwọ tó bá fẹ́ fayé ẹ̀ fún Jésù lálẹ́ òní, ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn, mo fẹ́ kó máa sọ ọ̀rọ̀ yìí tẹ̀lé mi. Bàbá, mo wá síwájú rẹ ní àṣálẹ́ òní torí pé o sọ wípé ẹnikẹ́ni tí ó bá wá sí ọ̀dọ̀ ìwọ kì yóò tánù bó ti wù kí ó rí. Mo wá sí ọ̀dọ̀ rẹ lálẹ́ òní. Olúwa, mo jẹ́wọ́ rẹ bí Olúwa àti olùgbàlà mi. Wẹ̀ mí nínú ẹ̀jẹ̀ rẹ, sọ mí di ẹ̀dá tuntun. Jésù Olúwa wa, àmín. Fún ìbéèrè kan tàbí òmíràn, ẹ pe nọ́mbà yìí 08038926927. Màá pè lẹ́ẹ̀kan ṣoṣo 08038926927. 08038926927. Olúwa dúpẹ́ fún ọ̀rọ̀ tálẹ́ òní. A sì gbàdúrà wípé kí ẹ la ojú ọ̀pọ̀lọpọ̀ ọkàn tó wà ní òkùnkùn láti rí ìmọ́lẹ̀. Jésù Olúwa wa, àmín.